ẹ lọ bá mi wá epo ọ̀bọ̀, egbò túdè, ẹ bá mi lọ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Tẹ́ bá ti lọ̀, ẹ wá mix méjèèjì papọ̀. Ẹ wá bá mi wá akọ aláǹgbá, ó ti yé yín, tútù ni o, kò ń ṣe gbígbẹ o. Ẹ lọ̀ òun náà lọ́tọ̀. Tẹ́ bá ti wá lọ̀ kúnná, ẹ wá kó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. Ẹ wá fi ọṣẹ tó bá wù yín, ẹ fi kó. Ẹni ọṣẹ tẹ́ bá like, ẹ fi páàkì. Tẹ́ bá ti wá ṣe tán, àgbélépọ̀tá yìí ni ó dá gan-an. Tẹ́ bá ti ṣe tán, ẹ má fomi lásán sí i. Radiator mọ́tò, omi tó wà ní radiator tó bá gbóná, ẹ jẹ́ kó tutù, òun lẹ máa fi po ọṣẹ yẹn. Wàhálà ẹni tó bá kó kú, ẹni bá máa kú kí mọ́tò pàdánù, ẹni bá ní ká má rògòlò tó ní ká má ráyè wá gbé, kí mọ́tò pàdánù, kó kú oró, kó kú dànù, ṣó kan lọ́hùn ni. Because ẹni ayé bá pa, àpagbé ni kò kan lọ́hùn. So ẹni tí àṣàsí titi wa náà bá bà tó bá kú dànù, kò kan lọ́hùn. Ìwọ ló máa guide rẹ̀. Because ẹni ayé bá pa, àpagbé ni kò kan lọ́hùn. Má jẹ́ kan tún ẹ. Ẹ̀yin kò lè lọ́ta wá. Inú ilé ẹni la ṣe ní gbé. Àṣírí ni mo gé fún ẹ. Ò lè bọ́ sínú ọgbà ọlọ́gbà pé òun fẹ́ wá jalè láì ní fọ́mátì nínú. Àṣírí mo gé fún ẹ. Tẹ́ bá ti wá fẹ́ lo iṣẹ́ yìí, alẹ́ ni wọ́n máa ń lò. Bó bá yẹ pé ẹ̀yin lẹ fẹ́ wẹ̀ fún àwọn ọmọ yìí, ẹ fi epo pupa pa wọ́n lára. Omi tó lọ́ wọ́rọ́ náà máa fi wẹ̀ ẹ́. Starting from 9 o'clock. Kò sẹ́ni tí ò lè ṣe, kò sẹ́ni tí ò lè wẹ̀. Ẹ lè wẹ̀ anything from 9 o'clock di 12 o'clock, 12 a.m. Ó bẹ̀rẹ̀ látòrí ọmọ ọdún mẹ́ta upward. So ọmọ ọdún mẹ́ta ẹ̀ẹ̀kan lóṣù lẹ máa lò fún. Àmọ́ tọ́mọ bá ti ń wọ 15 years, 20 years, ó lè lò ní ẹ̀ẹ̀méjì lóṣù àbí ẹ̀ẹ̀kan lọ́sẹ̀. Àgbàlagbà lórí ọ̀fẹ́ àti máa lò anytime tó bá wù. Ó kéré jù ẹ̀ẹ̀méjì, ẹ̀ẹ̀mẹ́ta lọ́sẹ̀. Ó dẹ̀ ṣiṣẹ́ gan, ó wà okay. A bá yín lára mu. Tó bá wá lórí ọ̀fẹ́ àti ṣe, WhatsApp mi ń fi nọ́mbà lẹ̀ ní comment section. Comment section ẹni tẹ́ bá rí tó bá fi account àbí nọ́mbà sílẹ̀ kì í ṣe mi o. Ẹ understand? Mi ò kí ń fi nọ́mbà lẹ̀. Wá ọ̀nà means bó ṣe máa rí mi. Àwọn èèyàn máa ń wá means bó ṣe máa rí contact mi. Ẹ pè mí, màá bá yín ṣe. Àdúrà yín á gbà o. A bá yín lára mu. Ọlá kún fàyà kún. Ṣàdúrà fún mi kó lè jẹ́ fún ẹ. Ẹ̀yin lólùfẹ́ mi, ẹ share ẹ̀ kó àwọn èèyàn jàǹfààní ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ká jọ yọra wa kúrò nínú ogun ìdílé tó ń jà wá. Tẹ́ bá dẹ̀ ti ṣe, Ọlọ́run á jẹ́ ó bá yín lára mu. Ẹ̀yin lólùfẹ́ mi, ẹ tẹ̀lé instruction tí mo ṣe ní kẹ́ ṣe ni o. Ẹ má ṣe mistake. Ẹ gbọ́. Ogun tó jà wá, Ọlọ́run ní jẹ́ kó rán àwọn ọmọ wa. Ogun táwa, ṣé mọ̀ pé gbogbo èèyàn kan ló la ogun kọjá, àwọn ẹlòmíì ò ní experience ẹ̀. Gbogbo mo yín bá yín sọ̀rọ̀ yìí, gbogbo ohun táwa là kọjá yẹn, à ń sùn kiri, à ń sun bus stop to bus stop, à ń sun ilé ọ̀rẹ́, à ń scott lọ́dọ̀ ọ̀rẹ́, à ń ṣe stylist lábẹ́ èèyàn, à ń ṣe gbá, à ń ṣàwo, à ń kàn ń rìn kiri àmọ́ ibi tílẹ̀ bá ti mọ́, tó bá ti ṣúgbà wa báyìí la máa sùn sí. Ẹ understand? Oúnjẹ tá bá rí la máa jẹ. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kọ́ ló ní experience yẹ. So kì í ṣe irú àwọn yẹn mò ń bá wí because ohun tí mò ń sọ yìí àwọn ò lè understand. Ẹ understand? So àwọn ò lè kákún, wọn ò lè ní experience. So ẹ̀yin tẹ́ ẹ understand ohun tí mò ń sọ, tọ́rọ̀ mi yé, ẹ̀yin ni mò ń bá wí. Káwọn ọmọ yín, àwọn ọmọ wa, káwọn náà máa fi orí kó ogun táwa ní experience. Ọlọ́run á dẹ̀ gbé ẹnì kankan wá lékè. A jèrè wọn pẹ̀lú ògo Ọlọ́run. A ní ṣe lásán. Ẹlẹ́ni ò ní gbà ṣe wá ṣe. Tó bá tásìkò tí oníkálùkù wa máa jèrè ọmọ, ẹnì kankan wa wọn ò ní fi wá ṣàwátì. Táwọn ọmọ wa náà bá bẹ̀rẹ̀ sí ní jèrè ara wọn pẹ̀lú ògo Ọlọ́run, wọn ò ní fi wọ́n ṣàwátì. Ọlá kún fàyà kún. Kí mo wí tèmi fún ẹ? Má jẹ́ kó pa ẹ́.